Asalaamu alaikum warahmatullahi wabarakatuh. Mo kí í ní ìkí tó lọ́lá jùlọ, kí ìkẹ́ àti ọlá Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ti máa ń bi mí pé kí ló dé tí mo gbà fún Ànábì, kí ló dé tí mo gbà fún Allah, kí ló dé tí mo fi ìṣe àti àṣà àwọn tí ó ti wá síwájú mi sílẹ̀ tí mo fi gbà láti máa ṣe ìṣe tàwọn ará Arabia. Mo wá ń ṣàlàyé fún wọn pé nínú gbogbo àwọn tí wọ́n ní agbára, nínú gbogbo àwọn tó bìlíìfù pé àwọn lágbára Ọlọ́run làwọn ké pè, mélòó nù wọn ni ó kápá Sátánì bí òun ṣe Allah. Wọ́n wá ní kí ni nǹkan tí mò ń sọ. Mo wá ní pé nínú òpó Islam márààrún, ara rẹ̀ ni pé o gbọ́dọ̀ wá ṣe pilgrimage, o gbọ́dọ̀ wá kó wá forí balẹ̀ fún òkúta ní Saudi. Tó bá dẹ̀ ṣe ń forí balẹ̀, ó wà á tún sọ òkò mọ́ Sátánì, ó wà á lẹ òkò mọ́ tó gbé ṣépè tó gégùn fún. You know, it is such a very very fascinating stuff. Ṣé you get? Wọ́n á ní nínú gbogbo àwọn preaching tẹ́ ti ń ṣe fún wa, èwo nínú wọn ló de Sátánì mọ́lẹ̀? Àwọn eléyìí wọ́n ka Sátánì tí gbogbo yín wá bẹ́ẹ̀ ṣe fẹ́ pa, àwọn ti dè mọ́lẹ̀ ń bẹ̀ yẹn, àwọn ti dè mọ́lẹ̀, ọ̀dọ̀ wọn ló wà, wọ́n dè mọ́lẹ̀. Everybody ó sọ òkò tó bá ti lọ, ó sọ òkò tó bá ti lọ, ó sọ òkò, ó sọ òkò mọ́ Sátánì. Allah ò fẹ́ pa, kò fẹ́ kó kúkú ẹ̀kan náà, gradual ikú ni. Òun everybody ṣe ń lọ, wọ́n á fi gbogbo òkúta sílẹ̀ bíbá náà ṣe ń lọ, náà ṣe lọ ń sọ òkò níbẹ̀ yẹn. Mo wá ń ṣàlàyé pé tí mi bá tiẹ̀ gbàgbọ́ nínú gbogbo nǹkan, for this one fact pé èèyàn tó ní agbára tó lè dè Sátánì tó ń da ọgbà ayérú, tó dè mọ́lẹ̀ sọ́dọ̀ rẹ̀, tó ní kẹ́rìbọ́dì wá máa lẹ̀kọ́ pa, kẹ́rìbọ́dì wá máa lẹ̀kọ́ mọ́. Òtún wá èmi kò sí explanation kan tó lè sọ fún mi. Islam is a religion of peace.